لا أبالي بجمعهم كل جمع مؤنث فدعا ربه أني مغلوب فانتصر سيهزم الجمع ويولون الدبر صدق الله مولانا العظيم. pẹ̀lú wọlé àwọn bàbá wa gbà tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run bá ti wọlé òun náà ẹja gbọ́lọ́n tóbi lẹ́ẹ̀kẹ́ náà ẹja kan ẹja gbọ́lọ́n tóbi jù báyìí lọ ẹja tún wí lẹ́ẹ̀kan sí pé Allahu akbar kabira àfi títóbi ọlọ́run àfi kí àná Muhammad Allahu alayhi wa sallam. ẹja yorùbá nábì dáadáa. Allahu alayhi wa sallam. لنا سبب البيان والتبيان. أدام الله حياته. àwọn ni wọ́n wọlé sáàrin wa yìí. أهلا بكم يا سادتي وسهلا. لنا سبب البيان bí wọ́n bá ti jókòó lẹ̀. أهلا لكمال. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. akíkalẹ̀ gbogbo àwọn àgbàlagbà níkàlẹ̀ ọlọ́mọsàjáre pé kọ́ta gbogbo àwọn ya dáadáa lákì akíkalẹ̀ bàbá Mọ̀lánà Sultan al-Wahisi àfi tí a fi kí gbogbo àwọn afá tó wọn kalẹ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. bismillahir rahmanir rahim. risalatun shawkiyatun min ibn al-habib إلى أبي الموهوب المعبوب سماحة الخليفة فضيلة الشيخ عمر الفاروق بابا صاحب البيان والتبيان سلطان الواعظين أدام الله حياته. فقلت زرت البهور كهبوه بفضة نصما فاكتب من بداع نفسمة رفقت تساورني بما استخدم أمن الرجس أمن البسيط جديرتي فأتى الطويل قائلا متضرعا إني لنسمك خلة بقضية هكذا التصور في اختيار مناسب حتى سهمت من الكلام بخيرتي فوجدت بحرا كاملا لمكمل ويناسب الأفكار كامل جودتي فالشمس عني صائب البيان وتبيان في الودي سهول بحكمتي أهن الذي يلقى البيان إساهنا أمر لدينا في الديانة عدتي حتى يقلب للبيان مصاحبا ما المفارق سوف صارت لاجتي يعز الورى وقلوبهم تتجذب أدنى يخاصم غيره بالهجة أدعو إلهي أن يطول أمركم نحو السلامة والهنا والرفعة ما مات سنة بك الهداة خسارة يا منك من ظناتهم ذو القدرة متوسلا بأبيبك المتبجل ذاك النبي محمد ذو الفتحة وكذا أني أبا الوليد يا شيخنا أستاذنا القاسم سوء حكمة إن الولادة هبوة من ربنا فيما يشاء الله لا بالقدرة فبارك إلهي في الولادة ربنا بجاي أبينا الشاذلي ذو شجاعة أسكى الصلاة عليه دوما بالتضاعف وسلام إلى إعلان لباسة. السلام عليكم. bàbá Mọ̀lánà Sheikh Bayan ó wọ́n ní gbogbo ẹni tí ń bẹ ní ìjókòó yìí báwọn jẹ́ kó máa gbogbo owó yanjú. wọ́n ní àfáà tí ó ka kéwútà yìí àwọn fẹ́ ká fi àfáà náà mú jẹ níwájú Ọlọ́run. Ọlọ́run bọ àfáà lẹ́bùn kéwú ó mọ̀ ọ́ ó tún bùn lẹ́bùn ìwé bẹ́ẹ̀ ó mọ̀ ọ́ torí àlùbáríkà àwọn àgbàlagbà ńlẹ̀ ní tó bá bá lọ́wọ́ rẹ̀ bó ti mọ̀ òun náà
fi dàníyàn ké gbogbo ohun tó bí ọlọ́run má jẹ́ wọ́n ya òpònú tí mo lánàá sọ bàyánì ìwọ náà máa mú tiẹ̀ bọ̀ bó bá ti mọ lọ́wọ́ rẹ̀ òun máa mú bọ̀ gbogbo ohun tó bí ọlọ́run má jẹ́ wọ́n yóò pònú. ọ̀ya gbogbo ohun tá a bí má jẹ́ wọ́n yóò pònú alùpùpù ti mú bọ̀. àmín. kẹtíkẹtí àfa yìí lónìí yóò dà fún iṣẹ́ náà gbogbo àwọn jàmá wa lókè lọ́hùn látòrí mọ̀ ìlànà mọ̀ ìkúdí wọ́n ní ọmọ wa yìí wọ́n ní ọlọ́run wọlá rẹ̀ bó ti ṣe yìí ọlọ́run mẹ́jọ ọmọ tiwa náà yóò pònú àwọn ọmọ tèmi náà àwọn mẹ́sẹ̀ẹ̀sán àtàwọn ti ta. 500 ọlọ́dàkùn mẹ́jọ pònú nù wọn àmín. ṣe gbogbo wọn ló dídí ọmọ èmi náà wí bẹ́ẹ̀ bàbá wa dòdú fáìgà bàbá wa fà kọ́ sí mọ̀ṣọ́ 500 wọ́n ní ọlọ́run méje gbogbo àwọn ọmọ àwọn ya òpònú ọ̀rọ̀ rẹ̀ ń mì àti ìmọ̀ bí ọlọ́run ó yà sí tiẹ̀ yìí pẹ̀lú múrí kan yìí à ń rò bọ̀ múrí kan bò ó téètì bí kan rí ọlọ́run méje ọmọ wọn yóò pònú àfà àpọ̀yìn dà. kum faiz. ẹ dìde ẹ tún wá sọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ tí ma sọ. khayrul mawa'izi wa'azuka. tá a bá fẹ́ gẹ̀kún tá a tún ayé gẹ̀kún mbẹ́ oníwàásí ni Mawlana Sahibul Bayani. yarju minka nasu ya sal baribakhi. kéwú tó pọ̀ kọ́ èdè tí mo mọ̀ yìí náà ni kẹ́ ẹ sáà máa bá mi gbọ́ mi ò fẹ́ kí kéwú ó pọ̀ èdè báyìí náà ni mo fẹ́. ọlọ́run sì ń fa àlùbáríkà sí i. lafuka. ẹ ní sòde lọ. matana wai tatakalluma. gbogbo ọjọ́ tó bá yẹ wá sọ̀rọ̀ ẹ̀yin kò ní wíwí kúwì. yunjika rabbuka da'iman min maslakhi. gbogbo ọ̀ràn àgbákò tó ti lọ òun ti lọ ti ẹnu. yunjika rabbuka ó tún ṣẹlẹ̀ mọ́. da'iman min maslakhi. ẹni tí ó sà kò ní ráyè. yunjika rabbuka da'iman min maslakhi. ọlọ́run ẹni tó rí ahlan òun sáfẹ́ lépa yín náà ni ó mí àtẹ̀jẹ́ kó jálura wọn fún. ahlan wa sahlan marhaban bihudurika daharolida yati wa izom masiula. bẹ́ẹ̀ bá gbógun fá èyí débi ogun. daharolida yati wa izom masiula. bẹ́ẹ̀ bá gbọ́tẹ̀gbọ̀tẹ̀ èyí débi ọ̀tẹ̀. daharolida yati. aṣubú lọ́tẹ̀. wa izom masiula. ẹ ní pọ́nlá sọ bíbẹ̀ pẹ́ ti pẹ́ lóko. daharolida yati wa izom masiula. daharolida yati wa izom masiula. inú àfa bíbu ti dùn ẹ ní pọ́nlá sọ inú rẹ̀ ti dùn. dáàm. olùbárà wọn. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. هذا بيان للناس وهدى وموعظة للمتقين. alula bàbá wa Sàlátì ti fún wa ní yọ̀ǹda wọ́n ní a lè lò yín náà. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون. bàbá lù wọ́n lè gba bàndírì lọ́wọ́ wa o. وأنتم الأعلون إن كنتم مؤمنين.
ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين ẹ jẹ́ tẹ́wọ́ àdúrà fún bàbá wa Sultanul Waizina olórí. إنهم لهم المنصورون ọlọ́run níjọ́ bàjẹ́ bàbá mi bàbá wa Sahibul Bayani wat-Tibyani. وإن جندنا gbogbo wọn tó bá ṣe á ní yóò rí bẹ́ẹ̀ fún wọn náà. لهم الغالبون يا صاحب البيان أنت فصيح اللسان ثم سليم لجنان من بين سوى جال يا واعظا بالقرآن قم هاويا للسمان يا من بقول الأدنان يعيش بين الإنسان يا لبنة البنيان أتاك شيخي جرجاني لا سيما ساباني في النطق بل في البيان كمجانه وخيراني وناشد للأغاني أقصتهم بالقرآن أدعو حبيب الرحمن يا ربنا يا ديان طول حياة البيان ما توابي الأمان بجاه شيخ التجاني شيخنا من شيطاني وشر كل الجمان بشيخنا موي الدين أبني القادر جيلاني يا ربي أين أناني على اتجاه الأعيان بواسيل مرجاني في سائر البلدان ثم صلاة الرحمن على الرسول الأدنان موجانا بالبيان ثم أتى بالبرهان وعلي والإخوان وأصحابه للإحسان وتابعين القرآن وكل من بياني يا صاحب البياني سليم لجلالي من بين لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله بسم الله لإلافي بسم الله الرحمن الرحيم لإلافي قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم آمين ومتى متى آمين 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 يا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين آمين اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الحاجات آمين وتطهرنا بها من جميع سيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين وتبلغنا
بها أقصى الغايات آمين من جميع الخيرات في الآيات وبعد الممات. آمين آمين اللهم آمين. يا ربي يا الله يا مجيب الدعوات. آمين اللهم كبر قدوما بلوندا صلاتي. ọlọ́run ká gbàrè gídà ọmọ pẹ̀lú ìdá sàlátì. pẹ̀lú Sheikh Sulaimana Iléyá ẹ̀yìn odi. pẹ̀lú Sheikh Sulaimana Iléyá ẹ̀yìn odi. gbogbo kú mùsùlùmí ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. gbogbo kú mùsùlùmí ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. ọlọ́run ká gbàrè gídà ọmọ pẹ̀lú ìdá sàlátì. pẹ̀lú Sheikh Sulaimana Iléyá ẹ̀yìn odi. gbogbo kú mùsùlùmí ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Alimi ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. bàbá bí gọ́rẹ̀. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Taputi ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu kò béèrè. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. bàbá bá dénde. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Rufogo ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. ọmọ ìyá ní sòrò. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. abẹ́lẹ́hà ní pàkátà. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. oníwírìdì ní pàkátà. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. bàgálí aláya. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. tájúlẹ̀ àdàbì. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. tájúlẹ̀ mọ́mìnì. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Allah Shehu Adama. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. bàbá Kamali. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. bàbá Mbature. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. bàbá Nikoro. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. bàbá Ojibara. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. bàbá Alábìdún. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. bàbá Sẹ̀fúrà. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. bàbá Nageri. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Alẹ́ Asirafi. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Amirul Jaishi. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Latime Kabara. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Usmanu Ẹlẹ́yìnlá. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Alimahabubu ní Gbódòfù. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Abdul Fattah Shehu Yasin. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Ala Amawi. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Pẹ̀lú Sayyidina Ala Amawi. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Gbogbo kú mùsùlùmí. Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. ọlọ́run ká gbàrè gídà ọmọ pẹ̀lú ìdá sàlátì. pẹ̀lú Sheikh Sulaimana Iléyá ẹ̀yìn odi. gbogbo kú mùsùlùmí ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Aṣẹ́wù síse bàbá lákàtà. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Ológbòmọ̀ṣọ́. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Bàbá ní pàkátà. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Bàbá àgbà ní bàdí òrí. ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Gbogbo mùsùlùmí dàkún kẹ́wọ̀n gbàbọ̀ wọn. ọlọ́run ká gbàrè gídà ọmọ pẹ̀lú ìdá sàlátì. pẹ̀lú Sheikh Sulaimana Iléyá ẹ̀yìn odi. gbogbo kú mùsùlùmí ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Ó ní bí wọn náà bá lókun lọ́rùn. bí wọn náà bá lókun lọ́rùn
tí wọ́n ń retí àdúrà lọ́dọ̀ rẹ. tí wọ́n ń retí àdúrà lọ́dọ̀ rẹ. àbó tiẹ̀ ló kú lọ́rùn àmọ́ dá ọ lójú pé wọn ní ó kú njọ́ kan. àbó olókun lọ́rùn àmọ́ dá ọ lójú pé kú njọ́ kan. tí wọn ní ó sì nídìí àdúrà. tí wọ́n ló nídìí àdúrà. pariwo pẹ̀lú ohùn òkè pé la ilaha illallah. la ilaha illallah. ẹlòmíì ṣe bí ìgbà tí ò ní kú. ẹlòmíì ṣe bí ìgbà tí ò ní kú. nígbà tó róúnjẹ. nígbà tó ti róúnjẹ. àní ó pariwo pé la ilaha illallah. la ilaha illallah. wí kẹta yìí. wí ẹlẹ́kẹta yìí. tó sọ pé la ilaha illallah. la ilaha illallah. muhammadur rasulullah. muhammadun rasulullah. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹni ọjọ́ ti lọ gan. ọjọ́ ti lọ gan. àwọn àlùfáà àwọn ti jòkó ti pẹ́. àwọn àlùfáà wọ́n ti jòkó ti pẹ́. gbogbo àwọn bàbá wọn ti jòkó ti pẹ́. gbogbo àwọn bàbá wọ́n ti jòkó ti pẹ́. gbogbo àwọn ìyá yìí náà àwọn náà ti jòkó ti pẹ́. gbogbo àwọn ìyá yìí náà ti jòkó ti pẹ́. kì í bá ṣe ìfẹ́ Al-Qasimi lọ́kàn kó wá tiwa rẹ̀. bí kì í bá ṣe ìfẹ́ Al-Qasimi lọ́kàn kó wá àtiwá rẹ̀. ibi yóò bá ti ṣàfẹ́kù èèyàn tó pọ̀. ìyàyẹn ọba ti ṣàfẹ́kù àwọn èèyàn tó pọ̀. bóde bá ti rí báyìí. bóde bá ti rí báyìí. èmi kì í ṣe wáàsí mọ́. bàbá kì í ṣe wáàsí mọ́ o. ẹ̀wùkù ti fún mi ní kònà. ẹ̀ta ti gbà kóná o. kí wọ́n ṣàdúrà ẹ̀sìn tẹ̀síwá náírà bí ká ẹ̀sìn máa lọ. ọ̀sọ́ọ̀tì mi. sọ́ọ̀tì o. mọ́ ìbágba náírà kan. bí bàbá ọba gba náírà kan. ẹ̀tọ́ ni kí n fi ìjókòó mi ń bí n fi sẹ̀sán wa Al-Qasimi. ẹ̀tọ́ ní jíjòkó bàbá aláyè yìí kó wọ́n fi sẹ̀sán ìwà àfàwà Al-Qasimi. wọ́n rò pé bó ti rí lọ́dọ̀ mi náà lórí lọ́dọ̀ gbogbo wa. bó ti rí lọ́dọ̀ bàbá wa Sahibul Bayani lórí káàkiri gbogbo wa náà. ó ní àwọn kan bẹ ń jòkó yìí tí ń wò wọ́n pé ó yẹ kí wọ́n ti lọ. àwọn kan bẹ ní jòkó yìí tí bàbá ń wò wọ́n yín pé ẹ̀yin èèpẹ́ lóde ó ti yẹ kó lọ. ajẹ́tùmọ̀ bí náà jẹ́rìí lọ́wọ́ pé 20,000 wọ́n ná tí wọ́n bá ti ná wọn lọ́nu. wọ́n ná lẹ́ẹ̀kan náà àbá. wọ́n jẹ́ 50 Ọlọ́run bá rán wọn tí wọ́n ná lóde tí wọ́n bá ti ná wọn lọ́nu. wọ́n rìsífù lọ ni. èmi ọmọ bí ó ti lọ dé wọ́n sábà pé wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n sà lọ wọ́n lọ ó ti jọ yé bẹ́ẹ̀ bá ti náwó tán. bẹ́ẹ̀ bá ti náwó tán. gbogbo wọn ni wọ́n tún jòkó yìí. gbogbo wọn ni wọ́n tún jòkó tìdùnnú. ní láàrin ìṣẹ́jú mẹ́wàá péré. láàrin ìṣẹ́jú mẹ́wàá péré. kí n wí nǹkan kan kínú Al-Qasimi ó lè dùn. kí bàbá wí nǹkan kan kínú Al-Qasimi kínú rẹ̀ ó lè dùn. bó ẹ pé wọ́tọ̀ wá bí lóòótọ́ tó bẹ́ẹ̀ kọ́ ọwá nítorí kínú Al-Qasimi ó lè dùn ni. wọ́n tó wáyé yìí lóòótọ́ ọwọ́ ní tìtorí kínú Al-Qasimi kó lè dùn ni. ó ní gbogbo àwọn ìyá tí wọ́n wà lábẹ́ tẹ́ǹtì yìí. gbogbo àwọn ìyá wa tí wọ́n ń bẹ lábẹ́ tẹ́ǹtì yìí. ẹ tún ìjòkó bínú tiyín náà ó ṣe dùn. ẹ tún ìjòkó náà jòkó bínú tiyín náà ó ṣe dùn. ẹni tó bá kọ ẹ̀yìn síbí kó kọjú. béèyàn bá kọ̀yìn kó má kọ̀yìn kó kọjú. bẹ́ẹ̀ bá pẹ̀gbẹ́. béèyàn bá kọ ẹ̀gbẹ́ kó má kọ ẹ̀gbẹ́ kó kọjú. gbogbo wọn tó bá jòkó lẹ́yìn tíṣà kan bẹ wájú rẹ. gbogbo wọn tó bá jòkó lẹ́yìn ọ̀wárí tíṣà kan níwájú rẹ. tẹ́pẹ́ ọba àlù yín ọba mú ọ pé ẹ̀yìn lọ́mọ wà. bí èpè ọba àlù yín tí ọba mú ọ pé ẹ̀yìn lọ́mọ wà. àwọn ìlú kan wà tó bá lu wọn ṣépè fún wọn pé ẹ̀yìn ni wọ́n mọ̀ wà. ó dìídì ṣépèlé wọn ni o pé èrò ẹ̀yìn lẹ́ẹ̀ máa jẹ́. kò sí ní tẹ́lẹ̀ sọ fún wọn ní bọ́síwájú pé ègún ni nílùú wọn ọba wọn lọ sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ pé èpè ọba àlù yín ọba mú ọ pé ẹ̀yìn lọ́ wà. bẹ́pẹ́ ọba jọ pé ẹ̀yìn lọ́mọ wà. látọ̀dọ̀ ọba àlù yín. látọ̀dọ̀ ọba ńláńlá ìlú yín. tètè kúrò lẹ́yìn kó jòkó ń bi tí àti ń bẹ wájú rẹ̀ hùn. tètè kúrò lẹ́yìn bọ́ síbi tí àti ń bẹ wájú rẹ̀ hùn. ìsọ pé kò gbé kúrò. àní o gbé kúrò. tó bá ti wá farabalẹ̀ tó wà lẹ́yìn tó wà ń wo tí àkàn wájú báyìí ṣe kó ń bẹ nu ẹni tẹ́ pé ọba àlù wọn múnu. ìpè jọ̀ọ́nù o. pé àwọn kábíyèsí ìṣòro owó ẹ̀dànù. àbá wọ́n ti fi torótoró ni o. yàwá yóò ń bá nábì lẹ́ẹ̀kan náà. sallallahu alayhi wa sallama. ajá bíbo olódùkún kankan tí mo fẹ́. òkun kankan tí baba fẹ́. tí mo sì mọ̀ pé gbogbo aláfún Al-Qasimi. gbogbo aláfọ Al-Qasimi. ó ní gbogbo àwọn tá ń bẹ ń tẹ́ǹtì yìí. gbogbo àwọn tí wọ́n ń bẹ ní tẹ́ǹtì yìí. gbogbo wọn ni mo wí láti rí
abalakata látẹ̀rí baba lakata àti gbogbo ẹni tí ń bẹ ní tẹ́ǹtì wọn. àtẹni tí ń bẹ ní tẹ́ǹtì wọn. ó ní mo fẹ́ kí wọ́n dìde kó ń bẹ̀ yẹn. àwọn àbá ń lépa yín bọ́nu o. ń wá yín bọ̀ ibi ni ẹ ti wá gbé jòkó yín. tọ bẹ́ẹ̀ bá fẹ́ ká wá ṣe wá àti alábẹ́ tẹ́ǹtì. kẹ́nìkan kọ́ mọ́ sí tẹ́ǹtì wọn. kẹ́nìkan kọ́ mọ́ sí tẹ́ǹtì wọn mọ́. ẹ̀yin tẹ wá wájú ẹ̀sùn wájú díẹ̀ ẹ wá wájú díẹ̀ ẹ bá wá tó káwọn tó bá kù kọ́ mọ́ jòkó lẹ́yìn wọn. ẹni tí sì máa ń lagídí náà lọ́kọ́ gbé tíà amọ́dẹ. oníwọ̀tọ̀ bá sẹ́kù lábẹ́ tẹ́ǹtì táwọn èèyàn ńlá ńlá ti dìde. ìwọ́tọ̀ bá sẹ́kù lábẹ́ tẹ́ǹtì táwọn èèyàn sán àwọn èèyàn ńlá ńlá tí wọ́n ti dìde. wọ́n sọ fún ọ pé wòye sara àwọn ẹni ńlá nu. oníwò sí lára àwọn èèyàn ńlá nu. ntọ́ba fi bá àwọn bàbá mẹ́kú di àwọn ayára dìde ń bẹ̀ wọn. àwọn èèyàn ńlá abẹ náà bàbá ni wọ́n ti bọ́ mínísítà rè síwájú. àwọn èèyàn ńlá abẹ náà nu. báwọn èèyàn ńlá bá ti wá bọ́ síwájú yìí. báwọn èèyàn ńlá bá ti wá bọ́ sí iwájú. táwa rí wọ̀ kan tó takú kò ní. àwa àríwọ̀ kan wá takú olóòní kó ń bẹ̀. ó sọ fún wa nu pé wò sínú àwọn èèyàn ńlá. o ṣe bá sọ̀rẹ́ nu. onílẹ̀yìn tá a ti ṣe báyìí. lẹ́yìn tá a ti ṣe báyìí. ó fi títóbi ọlọ́run àtànábì bẹ̀ gbogbo wa. bàbá fi títóbi ọlọ́run àtànábì bẹ̀ gbogbo wa. ẹ̀mẹ́ta ni káyọ̀mbá nábì kó lóòkè. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ó ní kí ariwo àlọ́ àbọ̀ kó farabalẹ̀. kó farabalẹ̀. ó kí ìjókòó ẹ̀yìn àlùfáà. ọbẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa tí Al-Qasimi kéwú tó ké Kúránì látọ̀dọ̀ wọn. ó ṣe pé ara wọn ni ó ti rérire ìṣe. gbogbo tí wọ́n kọ́ ní yanjú èyí tí ò ní yanjú nú ọmọ kéwú wọn ní mo dọ́dọ̀ wọn. ẹ sì sàmí fún wọn. àmín. fún àwa tí wọ́n gbé ọkọ̀ ọmọ jáde kì í púpọ̀. bàbá wa Gbanlé Ológbòmọ̀ṣọ́ kì í púpọ̀. àwọn àlùfáà wa ajẹ́ mọ bí ó sì dúró tì mí kọ́ máa so àbó ti lọ ni. bàbá wa Ijabatul Khair mo kì í púpọ̀. bàbá wa arúgbó mo kì í. àlífà wa ní oko olówó olóò ti tọ́dún mẹ́rin mo ti ṣe àlífà. ó ti tọ́dún mẹ́rin tí bàbá ti ṣe àlífà. ètò ẹ̀wọ̀n àmọ̀ bí wọ́n ti dáríjì mi. ó kọ yín sí bẹ́ẹ̀nù wéèdì sí àti ìparẹ́. ó disappoint wọn ní po. àbá ọ̀nà èkó. onípadà san gbèsè òun fún yín. a san gbèsè òun ó kọ yín bẹ nínú ìwé o. ẹ má bínú yín tí ìparẹ́. wọn bàbá ìparẹ́. mo kí àlífà mo kí àfa wa ìdẹ̀ra. wà á ní ìdẹ̀ra. wọ́n wá padà sọ́dọ̀ bàbá wa gba ní Ìságámù. ẹni máa padà sí ibú o. àmín. ẹ kú àgbà ẹ kú wájú. gbogbo àwọn ọmọ náà wọn ní dìbànújẹ́ fún yín. wọ́n wá kí olórí. gbogbo ntẹ̀yàn fi jó lórí. ọlọ́run pé fún olórí ọlọ́run ò ní dínkàkú mẹ́ o. àmín. yóò máa wá pọ̀ sí i. àmín. yóò máa dùn sí i. àmín. àwọn àpẹẹrẹ kan ń bẹ tẹ́ ẹ fi mẹni tọ́lọ́run ó ṣe láṣíwájú tó sì lè lò. bẹ́ẹ̀ lára olórí. wọ́n rí i pé bó ti jòkó látàárọ̀ nù. ó dẹ̀ lẹ́nu lágbo yìí. ẹnu yẹn gùn tó lè pàṣẹ. wọ́n á rọra ṣe báyìí. kò kọ́mẹ́ǹtì. tó fi mọ ẹni tí ó padà jẹ́ ní iwájú nù. ibi tó bá ti yẹ kó sọ̀rọ̀ tó láṣẹ kò á nílò àṣẹ yẹn. yóò hàn gẹ̀. ó lè níyì. pẹ̀rẹ̀ nù. bá ti rẹ́ ni tó láṣẹ tí ń lò lòkulò. fúra sí i wọ́n á padà gba ipò òun lọ́wọ́ ẹ̀ wọ́n á dá padà sẹ́yìn. ó ní Allahu mawjudu. Allahu mawjudu tún dé. ó ní bí tí máa ṣe nu. bí tí máa ń ṣe nu. ó ní nọ́mbà 1 ní olórí. wọ́n ní nọ́mbà 1 lólórí. ní jòkó yìí. ní jòkó yìí. ó ní 5,000 owó àdúrà rẹ̀ nù. 5,000 owó àdúrà náà nù. ọlọ́run ò ní sọ dẹni ẹ̀yìn láyé. ọlọ́run ní sọ wọ́n dẹni ẹ̀yìn láyéláyé. ó kí afa wa An-Nasiri. okay hasbunallahu wa khaliki. hasbunallahu wa khaliki. khaliki. hasbunallahu wa khaliki. khaliki. hasbunallahu wa khaliki. ya sasana la yana asir. hasbunallahu ya sasana la yana asir. hasbunallahu wa khaliki.
إن قلبت فانتصر حسبنا الله خالقي وابواسي على أعدائنا حسبنا الله خالقي صوت عذابي ما أسر حسبنا الله خالقي وارسل أبابيل البلاد حسبنا الله خالقي عليهم في يوم ناصر حسبنا الله خالقي يا ربي يا ربي ترى حسبنا الله خالقي ما مسني من سلبة حسبنا الله خالقي يا ربي ترى حسبنا الله خالقي ما مسني من سلبة حسبنا الله خالقي يا ربي ترى حسبنا الله خالقي ما مسني من سلبة Hasbunallah. Ajá bíbú Ọlọ́run o. Bọ́láńtísẹ́ Usasi lè ṣe nínú ayé. wọ́láńtí bàbá wa ṣe Usazili tí wọ́n ṣe nínú ayé Tí ayé ò lè gbàgbé. táyé ò lè gbàgbé. Wọ́n ti ń ṣe wáàsí kí wọ́n tó bí baba ńlá kú gbogbo wa. wọ́n ti ń ṣe wáàsí kí wọ́n tó bí babalá kú gbogbo wa yìí. Gbogbo wa ta jòkó yìí gbogbo wa nínú ìlú yìí. nínú ìlú yìí. Àmọ́ àwọn baba méjèèjì yẹn. àwọn bàbá méjèèjì yẹn Mọ̀lánà Hasbunallah. Maulana Hasbunallah Mọ̀lánà Nakibul Asrar. Maulana Nakibul Asrar. A kàn mọ ibi tí wọ́n ti lọ hu sísítẹ́ẹ̀mù tí wọ́n dé. àmọ́ bí táwọn ti lè wú tí wọ́n dé o. Ọkàn yàtọ̀ sí ti gbogbo ẹnikẹ́ni. ọkàn yàtọ̀ sí ti gbogbo ẹnikẹ́ni. Ó wí lọ́dún tí Mọ̀lánà Usasi lè ń bẹ láyé. lọ́dún tí Maulana Usazili tí wọ́n ń bẹ láyé. Ní ọdún tí bàbá wa Nakibul Asrar fi ń bẹ láyé. lọ́dún tí bàbá wa Nakibul Asrar tí wọ́n ń bẹ láyé. Mo ní bọ́jú eré wa ti mọ ìyẹ́ ẹnìkan ò ní purọ́ Ìlọrin fún wa yìí mọ́. ẹnì kò ní parọ́ Ìlọrin fúnru wàyí mà. Ní wáàsí Àlàájì àgbà. wáàsí bàbá wa nígbàsí ń gba bàbá wa lẹ́jí àgbà. Kò sí wáàsí ẹni tí kún tó nílọrin. kò sí wáàsí ẹni tí ń kún tó nílùú Ìlọrin. Ó ti rí gangan nù. bó ti rí gangan nù. Àwa ní àwọn bàbá wa tí wọn ò gbélé tí wọ́n ń wálé látẹ̀kọ́. àwọn bàbá wa tí wọn ò gbélé tí wọ́n ń wálé látẹ̀kọ́. Kò sí wáàsí ẹni tí ń kún tó wáàsí Sheikh Adam. kò sí wáàsí ẹni tí ń kún tó wáàsí bàbá wa Sheikh Adam. Bá a ti gbẹ́jú bá nù. bá a ti gbẹ́jú bá nù. Kò sẹ́lẹ́gbẹ́ wọn. kò sẹ́lẹ́gbẹ́ wọn o. Kò sábí ògùn kò ní jẹ́. kò ní jẹ́. Ó dà bó ṣe ládùúgbò Ọlọ́run ò ní gbà. Táwọn bàbá yẹn bá a dé. Tẹ́rígbà tí àwọn bàbá méjèèjì dé. àwọn bàbá méjèèjì tí wọ́n jókòó yìí nígbà tí wọ́n dé. Èrí wọn la ti rí i pé wáàsí òkun débi pé àwọn èèyàn ọmọ lè dúró lérí pánù. wáàsí òkun débi pé kálukú tó wá lọ eré ìṣòro wọ́n tó Àwọn èèyàn ọmọ lè kú. dúró. wọ́n máa lè dúró. Àwa ń wò pé irú èwo tún lélẹ̀. láì ya fíìmù. Kí làwọn eléyìí tún gbé dé? kí làwọn eléyìí tó gbé dé. Àṣé iṣẹ́ wa yìí àṣọ wúwo báyìí. àṣeéṣe wà yìí wúwo báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yẹn ò ní kóòdù tó lágbára, wọn ò ní pákéjì lérí ẹ̀ ní. kò sí pákéjì lérí ẹni. Lẹ́yìn tí Aláàjì àgbà. lẹ́yìn tàlájí àgbà Lẹ́yìn tí Sheikh Adam. ti Sheikh Adam. Àwọn bàbá yìí ni wọ́n gbé pákéjì tó lágbára dé àwọn fún wa. bàbá yìí ni wọ́n gbé pákéjì tó lágbàdé fún kó wa. Tá àti ìrírú ẹ̀ ń bò mí. tá a ti ríru ẹ níbòmí. Nípa wọn òun ni gbogbo kó wa ń lò. Bẹ́ẹ̀ ọba lò yóò yíwọ́. béèyàn ọba lò yóò yíwọ́. Ó ti kọjá pé èmi ẹsẹ̀ mọ̀rìkàsí. mèésè marikasi. Àfi kó lò ó. àbí kọ́ ọjà tí wọ́n kún. Àfi kó fi kún. Tó o bá wá kan sí nínú wọn, ìwọ náà mọ̀ kó sì kù díẹ̀. ọjà rẹ omi o. Ọlọ́run wọlé gbogbo iye dáadáa tí wọ́n wá ṣe nínú. ọlọ́wọ́lá gbogbo dáadáa tí wọ́n ṣe nínú ayé. Ọlọ́run bá kẹ́ bàbá wa Hasbunallah. ọlọ́nkẹ́ bàbá wa Hasbunallah. Bàbá wa Nakibul Asrar. bàbá wa Nakibul Asrar. Ọlọ́run bá ń yọ́nú sí wọn. olúwa bá wa yọ́nú sí wọn sí. Ọlọ́run bá ń kẹ́ wọn sí. olúwa bá wa kẹ́ wọn sí. Ọlọ́run bá ń ṣàánú wọn. olúwa ṣàánú wọn sí. Allahu Akbar. Wọ́n ní àwọn ẹ̀yà wa Hasbunallah náà bẹ́ẹ̀ ń jòkó. wọ́n láwọn yà wá Hasbunallah náà bẹ́ẹ̀ jòkó. Ọlọ́run mọ́ta bá ń kí yín sí. olúwa bá wa kí yín sí. ń lọ fẹnu sọ 30 ọdún. ńlọ fẹnu sọ 30 ọdún. Ọjọ́ tí bàbá Nakibul Asrar ní ìwọ náà wọ̀ nù ẹni tó wé lọ́wọ́ nù. Wọ́n dáadáa ní ó sì dá ó sì ní farabalẹ̀ nínú ṣáàtì. Èkó ni wọ́n ti kọ ọkọ̀ mi sínú ẹni tí ó wé láwà ní wà lọ́rin. Àwa ni wọ́n kọ́kọ́ wé láwà ní Mukadamu Kadiriya nílọrin tí wọ́n wé ní gbangba eré wa ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹnìkan kan ṣáájú. Jọ́nà ni wọ́n wé àbáwá mi olùjẹ́sì. Jọ́nà wọ́n wé àbáwá sẹ́nu Kadiriya. Jọ́nà wọ́n wé Hasbunallah fáwọn máa bú bọ́ lọ́ba kẹ́ wọn. Àpọ̀ bẹ́ẹ̀
tí wọ́n wé wa lọ́dún náà bàbá wa Nàkíbù ni wọ́n kéré tiẹ̀ pé ẹ má wo inú yàrá mọ́ níta ń ṣe èyí kọjá apá àmọ́ ṣe kọ̀kọ̀ ẹ jẹ́ àṣẹ káyọ̀ọ́rì kèésà wò eré wa ni wọ́n ti wá bẹ̀rẹ̀ ẹnu mi gba bàbá wa yára níjọ́ náà kò sí ẹgbẹ́ mi tó jẹ́ mukadamu kadiriya èmi là kọ́kọ́ mi ké ẹ kọ́ wúwe láwa ní mukadamu fún ojú ọ̀nà kadiriya nílẹ̀ yìí kò sí ẹgbẹ́ mi mu àwọn àgbàlagbà yarí wọn ni ọmọ yìí kéré wọn náà yọ ọgbọ̀n ọdún kò nu ọdún eré mi mo ti wá yìí ọmọ yìí kéré Nàkíbù ní rárá àfi ká wúwe níta ń fẹ́ nínú ìjọ yìí ń bẹ lára rẹ̀ ọlọ́run wọlé gbogbo dáadáa ni tí gbogbo wọn ṣe ń jọ náà àwọn náà mọ̀ pé yóò tètè yá kàn ṣe tiwọn lọ ni ọlọ́run bá wa yọ́nú sí wọn sí. bàbá wa yọ́nú sí wọn sí. kí bàbá wa tí ó wà lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Sàlátì. àkí bàbá wa tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Sàlátì. bàbá wa Ládéta. bàbá wa Ládéta. mo kí àfa wa Ṣéhù nánu. mo kí àfa. kí àwọn àlùfáà wa. mo kí àfa mo kí àfa. kí bàbá wa ní Ajílété. bàbá wa Lájílété bàbá wa Khalifa. tó o bá ń gbọ́ bàbá Lájílété tó ti yọ ọmọlá yìí dí Lájílété lọ́hùn Khalifa wọn ni àwọn yẹn dára àwọn tó bí àwọn eléyìí wọ́n dára nínú ayé kò sí olówó náà ní Kwara State kò sí olówó náà ní Kwara State tó o bá lọ lọ́sàn-án wà lọ lóru. níjọ́ tí wọ́n kú bàbá Ládùméjì Gbàjà ó jòkó báyìí bí mo ti pẹ́ kí n tó dé tó bọ́lá fà yẹn máa bá mi bí. Khalifa wọn ni àwọn bàbá yẹn gbìyànjú nínú ayé wọ́n pàṣẹ wọ́n pàṣẹ àṣẹ yẹn ò wá tán torí pé wọ́n ní àníyàn rẹ̀ àṣẹ yẹn tún ṣẹ́kù sọ́dọ̀ àwọn ọmọ tó bí wọn. báwa Khalifa ẹni máa padà sí ibú kí afa wa asomu afa wa ẹ máa sọ fún mi afa mukadamu Abdulwasi kí afa wa ní ọ̀hún afa pákọ̀ yọ̀ ọ̀dá yẹn mọ́ ní afa wa nílé kúlú tantɔlɔn afa wa tantɔlɔn wa kí afa pa kí afa wa ní kọ̀rọ̀ mala idi kí afa wa oníwúridi kí afa wa awula kí afa wa mísánná kí baba wa gbà ilé akọ kagi kí afa wa tó wà pẹ̀lú wọn afa wa ọlọ́pàá wa kí wọn wá kí afa wa onímọ̀jẹ̀sìn ya sani jalali wal ikram gba mọ̀lú alẹ́ ṣe wá sí ìyá wọn lẹ́yìn gbogbo owó tí wọ́n ti ná mọ́ wá là ń ṣe mọ̀lúdì lọ́wọ́ kílẹ̀ tún fi ṣe mọ̀lúdì wọ́n ní ráìsì àpò kan àlùkọ́nà ní ráìsì àpò kan jọ́kejì ni mo gbé ẹ dé. ajimuda kó ẹja kalẹ̀. sọ mẹ́mbẹ́ ní sọ́sọ́jú rẹ̀. 10,000. ọlọ́run ò ní jẹ́ máa padà sí ibú. àmín. gbogbo ń tẹ́ ẹ ṣe ni ọlọ́run ó mú ládàá rẹ̀ báwọn kú yín. àmín. mo kí afa wa tó wà pẹ̀lú yín. gbẹ̀yìn afa lójú agbo yìí mo kí yín. wọ́n wá kí afa wa yálùkú kó làfọ́ lọ́sàn wa. mo kí afọ lọ́sàn mo kí afọ tán láti jẹ ta ni tí ń bá wa kí gbogbo wa síta lọ láti jẹ ta àjọ ń lọ ni ọlọ́run ò ní jẹ́ mo padà sí ibú. àmín. afa wa Allahu ojúdù ọlọ́run ò ní jọ́ bàjẹ́. àmín. mo kí yín gbogbo àwọn àlùfáà ẹ̀dá kòtò ọlọ́run mo kí yín afa wa yálùkú afa wa mọ́dẹ afa wa ọlọ́run wa afa wa ọlọ́run wa ṣe bẹbẹ níjẹta sódì jẹta àbánà jẹta a wà ní òkè òsè ṣe bẹ̀rẹ̀ wá sí aago 8 àbọ̀ aago 4 la fún wọn àwa rí bẹ̀ dé wọn wá ní gbogbo iye aago tí wọn bá tó dé yìí bá wọn wọn wá ti wá tán ní kalẹ̀ aago 8 àbọ̀ la dé bẹ̀ àwa bẹ̀rẹ̀ àmọ́ ọ̀nà tí àbá yára fi wọnú agbo asáde ń tàn ń sàn náwó ó ní mọ̀ kà gbọ́ ìrìn kọjá lọ mọ̀ kà gbọ́ òun yìí ni. bá wa yára ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín o. àmín. balakata mẹ̀kúdí ọlọ́run níjẹ́ máa padà sí ibú. àmín. yóò máa dá sí kí wọ́n àfa tó ṣe rọ́ idú
jẹ́ tó máa bí wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan òdodo ni o a bá fi ojú yọnu wò ó ní tí ń dá fáwọn eléyìí ti pẹ́ wọ́n ti ń rí nǹkan gbèsè ti pẹ́ lọ tí wàá sí tiwa náà ò tí tó báyìí ló ti òun lọ́kọ́ fi odidi ẹran ewúrẹ́ kò mí lọ́nà odidi ẹran ewúrẹ́ àyè onímọ̀ gbé lọlé lọ́dún náà lọ́hùn ọlọ́run oníjọ́ bàjẹ́ yọ ọmọ dáa ni. àmín. mo kí òfin nù ni náà ọ̀dà mo kí òfin mo kí àfa wa ọpẹ́ mo kí àfa wa mínísítà ọlọ́run oníjọ́ bàjẹ́ bàbá wa Simu Nawal ọlọ́run oníjọ́ bàjẹ́ bàbá wa Bature àfa Ganida gbogbo àràtà abálẹ̀ òkà dá lókè àkómù ẹ̀yin yín láti tò kírun àtó bẹ́ẹ̀ ẹ̀yin ni ìmáàmù wa bá a sì bímọ ẹ̀yin lẹ́sọ̀ọ́ ló kọ àfẹ̀yìntẹ́ bá yọ̀ǹda pé a lè sọ nǹkan wa ọlọ́run ò ní jẹ́ máa padà sí ibú àfa wa ìjòrò òkì yín gbogbo wa lápapọ̀ torí àsìkò ẹ̀yin ìyá wa lóbìnrin mo kí yín ẹ̀yin bàbá wa mo kí yín mo wá kí bàbá rẹ̀ alukọ́sì mi jáde látara wọn. Bàbá wa Dòdó kò tí pé ó kù kan Dòdó Fáígà ẹ ṣeun mo bá yín dúpẹ́ fọlọ́hún o tẹ́ ẹ bá rí nǹkan míì rí lára ọmọ yín yìí tẹ́ ẹ rí nǹkan míì rí lára rẹ̀ mọ́ ó jà pé kẹ́ ẹ wò ó pé Ìlọrin ni ó wà gbogbo àwọn tí wọ́n wá jòkó yìí jòkó gbogbo àwọn tẹ́ ẹ rí tí wọ́n jòkó yìí àwọn actor nù ìlú yìí nù ó ṣe pé tí ọ̀kan ṣoṣo nù wọn kọ́ bá wà lóde wọ́n respect òde yẹ ọ̀kan ṣoṣo nínú wọn gbogbo àwọn tí wọ́n jòkó yìí. Mọ̀lánà dà ẹnìkan ṣoṣo nínú àwọn tẹ́ ẹ rí yìí bàbá tí wọ́n bá wà lóde òde yẹn di òde ńlá gbogbo wọn ni wọ́n wá pè yìí. ẹ fẹ́ ni tẹ́ ẹ bá fún sẹ̀mú kọ́ máa lọlé. ẹ ń gbọ́ bàbá tí wọ́n bá ń sọ pé Ìlọrin etí Ìlọrin fi ń jẹ́ Ìlọrin àwọn tó bí gbogbo àwọn tí wọ́n jòkó yìí ni wọ́n bá ń gbọ́ tí wọ́n bá ń pariwo Ìlọrin láti jẹun àwa tá a wà ń bì àwọn tí wọ́n bí wa ni wọ́n ń jẹ́ lù yìí wọ́n já sí pé ibi ẹnìkan bá wọ̀ ibẹ̀ ṣe bí kéke wọ́n á ṣe pé gbogbo wọn bí wọ́n ṣe pọ̀ tó yìí wọ́n kálukú wá jòkó látàárọ̀ tí ọmọ tẹ́ bí ẹ bá rí àmì míì lára rẹ̀ tẹ́ fi mọ̀ pé àmì lọ́mọ yìí ẹ rí mi mọ́ ẹnu èyí tẹ́ ẹ rí ó tó ròyìn ńlé fáwọn tí wọ́n bí ẹ̀yìn náà pé ọmọ tá a bí tá a ní ọlọ́ Ìlọrin Ọlọ́run ti gbàdúrà wa lára rẹ̀ o bá nítorí kíni ẹ wà nítorí àwọn èèyàn ńláńlá tẹ bá pàdé ẹ̀yin ni mo wá bá dúpẹ́ ẹ̀yin lẹ dá òun fi dá dídá yín lọ́kọ́ wọ́n wá ní ẹni tá a bá lájọ àjọ lájọjù ni kọ́wọ́ àyín ọkọ̀ sẹ́yìn tẹ̀ wá pọ̀ alukọ́sì mi ìmọ̀ tọrẹ tí ó ṣe pé nǹkan kan ò ní nǹkan kan ò jọ lójú láti bùnyàn dọ́ọ̀bà wa tọrẹ òun kọ̀ wá ní ta pẹ̀lú gbéraga yóò tọrẹ pẹ̀lú tẹríba òun ní ọ̀fẹ́ fún yẹn ní nǹkan yóò tún máa wá kúnlẹ̀ fẹ́ni tó fẹ́ bùn ní nǹkan. nílùú yìí tẹ́ ẹ wà tẹ́ ẹ ti ń rí wa yìí gba wa tẹ́ ń wò yìí aburú gan aburú yẹn ni pé téèyàn bá ti jọmọ ìlú wa nígbà fún téèyàn bá ti jọmọ ìlú yìí wa ní tẹ̀ fún a jẹ́ kó mọ̀ pé nítorí lérí yẹn a sọ kalẹ̀ lérí ẹ̀ wàláì àmọ́ pàtẹ́yìn bá wù pẹ̀lú wa tá a bá fi wá tẹ̀ fún pé ọmọ lélẹ́yìí tọ́ba wúrú wà bẹ́ẹ̀ wájú ọlọ́run gbà wọlé ẹ lè kọ́ kalẹ̀
ẹni tí ará Ìlọrin bá sọ pé léríire ni kò sílùú yòówù tí ó dé kò tún ṣe rí ibú mọ́ eré ibú kú lọ́rọ̀ rẹ̀. bí èèyàn bá wá ṣe tó bí wa núlẹ̀ yìí tá a bá sọ pé kà dáa fún kò sí ọṣẹ tí ó wẹ̀ o kéèyàn gbàgbé o kéèyàn gbàgbé tọ́ ẹ pé lọ́rin. wá wò ó àánú Ọlọ́run tí wọ́n ń bẹ lára yín tó sọ̀kalẹ̀ lára ọmọ tẹ́ bí wá bí oore yìí ń kó ọmọ kan wá dàbí ìgbà téèyàn ń ṣe ìyàwó ogún téèyàn ń ṣe mọ́ ogún ìyàwó. owó bílù ti rí wá wò ó báwọn àfa ti náwó owó bínú wọn ti ń dùn. ó jẹ́ ń sọ pé ẹ̀yin ni mo bá dúpẹ́ owó ń tẹ̀yìn náà ń ṣe ní dáadáa lọ́dọ̀ Ọlọ́run ẹ má fi ilẹ̀ o ẹ má fi ilẹ̀ o torí oore owó tó máa pọ̀ sí ni. kì í mo wá kí bàbá ọlọ́mọ Al-Qasimi ajá Abdulsalami orí ntọ́ bá ń wí lọ́dọ̀ rẹ̀ sàmákànà fi fil akhlaqi qubu'in. ìsàmà kànà fil akhlaqi qubu'in fahusinu limari mahama sada wahamun. ẹ̀kọ́ tí mo fẹ́ kí n bẹ́ẹ̀ ní ti bẹ́ẹ̀ bí olúmúnú. matilubu walakin tamadu ruhu ya sahi ahamu mal ayami husinuka sawfa yamudi wala yabqa ala ma kana jismu. ẹ̀yin yá wa yìí ẹ dákun ẹ wá yìí ọlọ́wọ́n mi tó bá wà láàrin ìṣẹ́jú márùn-ún kó dé yìí nísìn. fatamim sọ̀lẹ́ alẹ́ àkàlàkì wá síra bazura li khairi inna li khaira yamunu. ó ní kí ni ìsàmà kánà fili àkàlàkì kubuhun. ẹ dákun ẹ̀yin èèyàn kéwù tí mo fẹ́ gbogbo ọjọ́ kénu ìsàmà kánà. ìsàmà kánà fili àkàlàkì kubuhun. mọ́ gbójúlé kó lówó ó ní lónìí ni ẹlòmíín náà lè ní lọ́la. ìsàmà kánà fili àkàlàkì kubuhun. mọ́jà sì rí tọ́ ọmọ mọ́jà ó tí ọ́n ti kú tì báwọn kan ní wọ́n kọ́ bàbá tẹ̀ láti rí kí wọ́n tó jogún ẹ̀. ìsàmà kánà fili àkàlàkì kubuhun. ìsàmà kánà fili àkàlàkì kubuhun. ìwà rẹ̀ gángan ni ọwá kò ní má jẹ́ kí wọ́n bá wà burú lọ́wọ́ rẹ̀ wọ́n ríra rẹ̀ kó o ti ní kinní kan kó o wá gbà pé kò sẹ́ni tó lè tẹ̀ fún mọ́. àṣẹ mélòó ló ní sọ láṣẹ táwọn lè kọ̀rọ̀ ni. àwọn tí wọ́n máa jágbe mọ́ nǹkan nísìsiyìí tí ó sì máa gbajú jágbe mọ́. bàbá kan sọ̀rọ̀ kan níbi tí mo ti kú lẹ́ẹ̀kan ó sọ̀rọ̀ bàbá Kùdùsì ó lóun sin ẹnìkan lọ́dọ̀ bàbá Kùdùsì ó ní bàbá wa bẹ àwọn sì lè ṣe wáàsí ni ó ní bàbá wa béèrè pé tala jánẹ́sì nù yín ta ni ó ń wáàsí gangan ẹni tó ń tẹ̀lé ọ lọ wá ní òun ló ń wá òun là fóun wáàsí eléyìí ni ajánẹ́sì òun ó ní bàbá wa wà méjì bàbá wa sọ fún ọ pé ta ló sọ fún ọ pé ó ju eléyìí lọ ta ló sọ fún ọ pé eléyìí ọ jánẹ́sì fún ọ ara ní tí ń bẹ lára eléyìí bá ti ń wò ọ̀pọ̀ kọjá kọ́ máa jẹ́ ajánẹ́sì fún ọ ẹni pẹ́tẹ́ fi túká ó ti gbọ́ kankan ó ní ọlọ́run wá ṣe wáàsí tán bẹ́ẹ̀ ilé kọ̀rọ̀ náà wọ́n ti ṣe wáàsí o àwọn akósímọ́tò ọlọ́run ètí ìdílé táwọn ti jà táwọn ti túká látọ̀dún náà àwọn òṣèpọ̀ mọ́ pẹ̀lú ń tọ̀hún dòní lóòótọ́. ìsàmà kánà fili àkàlàkì kubuhun fahusinu limari mahama sada wahamun. dákúrò ní pẹ̀lú rẹ tí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ń gùn wá owó ń gun ẹlòmíì ọlá ń gun ẹlòmíì ògùn ń gun ẹlòmíì àṣírí ń gun ẹlòmíì bíbí ń gun ẹlòmíì agbára ń gun ẹlòmíì mímọ̀ ń gun ẹlòmíì ọ̀rọ̀ ń gun ẹlòmíì. ǹjẹ́ ń gùn wá òun tí a gbàgbé ń pa ẹ̀ o torí wọ́n ní lónìí ni ẹlòmíì lè ní lọ́la jù ọ lọ. táwa náà ń ṣe yìí bàbá alẹ́ bàtúrè láwọn ọdún kan sẹ́yìn àwa náà ń nàgà wo àwọn kan látẹ̀yìn àgbo.
táwọn wò wọ́n tẹ́mi wọ́n mọ̀ sọ fún wa pé táwa náà sì lè tó àwọn eléyìí báyìí ṣé ń pé wò báyìí bí ọ̀rọ̀ ayé ó sì máa rí nu àdúníyá mùmírù wọlé àdúníyá mùmírù pàlẹ́sà tí mustaqarra. ayé ò dúró dẹnìkan o ò dúró lọ́dọ̀ ẹnìkan ń lọ ní o àgbàrá òjò láyé. máa dùmúta tẹ̀níwìlì khayra fa'anta bi khayri. ẹni àníyàn àwọn bàbá rẹ̀ bá dá lọ́mọ wọn ò jogún eríire wọn. Aharisi ala niyati. létún àníyàn rẹ̀ ṣe nítorí Ọlọ́run. Aharis ala niya. wọ́n jẹ́ inú rẹ̀ ó bàjẹ́ sí tẹni tí ń dá a mọ́. Faharisi ala niyati. má jẹ́ kó ṣe pé ńjọ́ tọrọ bá yíwọ́ fẹ́ nìkan lọ́mọ rẹ́rìn kí Ọlọ́run mú èyàn àfa ẹ tiẹ̀ má máa wí bẹ́ẹ̀ mọ́ kọ́lọ̀ múra yín. mo ti wí nbì kan jọ ní ológun méjì làwọn àfa fèsì ajá alájàkú ni o ajaku ni ogun yẹn ò lè ṣẹ́ fún gbogbo wa ajaku ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n máa níṣẹ́gun lára ọ̀kan wọn ò ní níṣẹ́gun lára kejì. ogun àkọ́kọ́ òun ni ogun táyé ń bá wa jà pé iṣẹ́ kílẹ̀ yìí ń ṣe tí ń yá púpọ̀. ẹ̀yin tẹ̀ ń kọ́lé sí new site ẹ̀yin rọ́ọ̀tà tán máa bá yín ṣe tẹ̀ bá kó dọ̀hún ni. ọ̀tá táwa fà ń fèsì ní new site ó ju èyí tá a sá fún lé bàbá wa lọ. community àdúgbò ọ̀rọ̀ yín ni wọ́n máa sọ jojoojúmọ́ kò sí ń tẹ̀lé ṣe tí ó tó wọn. ìtì ń bà wọ́n nú jẹ́ ni pé ilẹ̀ tiẹ̀ tọ́ra ó níye ọdún tó dáwó tó fi rà á ilé tí ń kọ́ ó níye ọdún tó fi kọ́ ẹ̀yin ọkàn débẹ̀ lẹ́ẹ̀kan náà ni ẹ sì ralẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ sì bẹ̀rẹ̀ kíkọ́ lẹ́ẹ̀kan náà ẹ sì parí ẹ lẹ́ẹ̀kan náà ẹ sì kó lọ lẹ́ẹ̀kan náà bọ́ọ̀hù tí gbogbo àdúgbò ń dáwó tí wọ́n fi ń gbẹ́ èyí ti gbẹ́ wọ́n wà ronú ara wọn pé àá nínú ayé tá a jọ wà yìí náà ẹ dọ̀tá wọn ẹ dọ̀tá wọn ẹ wọ̀tá tà ní ogun tí àwọn tí èsà fà ń bá wa fà ogun àjàkú ogun ní wọn lè padà ó ti gbé ní ogun ẹlẹ́ẹ̀kejì tó wá burú jù lógun táwa náà ń bára wa jà èyí wọn ni kíkọ́ owó lè ṣe pẹ̀lẹ́ kí ló dé tábà kan sá ti ń jẹ́ tí wọ́n kan sá tí ò jẹ́ kí wọ́n jọ tọ́sí gbogbo yìí lọ́wọ́ lẹ́ẹ̀kan náà gbogbo kálukú sọ pé ó rí bẹ́ẹ̀ wọ́n wá sọ pé ò tí ì rojú tu ẹ̀ ó ṣe rojú tu ẹ̀ fàrísì alaniyati. Fàrísì alaniyati wàlá niyati kuntum turzaqun. ẹni tí ń bọ̀ yín ní nǹkan lò ó yẹ kó ti lé ọ pé ọmọ wà mọ́ torí pé jojoojúmọ́ lọ ń sọ pé kò ṣiṣẹ́ ń ṣiṣẹ́ fún gbogbo èèyàn ọ̀dọ̀ tiẹ̀ nìkan ni ò ti ṣiṣẹ́ àṣepé nǹkan kan ń bẹ lọ́kàn rẹ tó tako àwọn yòókù àwọn tí ń dá fún ni inú rẹ ò dùn sí ni. Fàrísì alaniyati. Fàrísì alaniyati. ọ̀rọ̀ mi sí gbogbo wa nu o lọ tún àníyàn rẹ ṣe torí pé. wàlá niyati kuntum turzaqun. àbáwọ̀ ọlọ́run wà wàhálà niyati kuntum turzaqun. wàlá niyati kuntum turzaqun. yóò máa dáa fún kó wá tí ò ń di wọn bá níyàn rẹ bá ṣe dáa sọ́mọ nìkejì wọn. ìtí wọ́n fi ń wọ̀n sùn wọn dídá fún nu o àníyàn. wọ́n fi ń wọ̀n sùn wọn bó ti dáa yóò máa dáa fún ọmọ bá níyàn rẹ bá ti dáa mọ́ táníyàn rẹ bá ti tún dáa sí yóò tún dáa fún ọ sí. bá níyàn rẹ bá ti tún dáa sí yóò tún dáa fún ọ sí. bá níyàn rẹ bá ti tún burú sí yóò tún lọlẹ̀ sí. wàhálà niyati kuntum. wàlá niyati kuntum turzaqun. alukọ́sì mi báníyàn rẹ ti rí lọ́rọ̀ rẹ fi rí báyìí eléyìí dé ọba ti béèrè kíní kan gbà eléyìí dé ọba ti béèrè kíní kan gbà kódà ń tẹ́ lómi ò ní béèrè ìwọ fúnra rẹ lọ́mọ sọ fẹ́ lómi pé mo ní nǹkan báyìí lé ní nǹkan báyìí lé pẹ̀lú tí ń ṣe ọ̀yì lé tẹ̀sẹ̀ o njó lé wá báníyàn rẹ ti rí ń tẹ́ lómi gbé pamọ́ tó ní kọ́rẹ́ wọn máa wá ṣe ìdímọ̀ ọdún kan kóhun tó kọ́ fẹ́ni wọ́n sọ pé ọ̀ya ìgbà ọ̀dẹ̀ yìí mọ̀ tó ní nísì yóò máa sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ pé èmi mọ̀ mọ̀ ìyá tí mo jẹ́ kọ́wọ́ mi ó tó tẹ kínní ìyàwó lọ jẹ́ ọ́ àbọ̀lọ́ fẹ́ sànú ẹ̀ ìyàwó lọ jẹ́ alùpùpù náà wà á dẹ́yẹ sí pé ẹ fílẹ̀ ọba dá a ṣe kọ́ dá a lò ìwọ tí rẹ̀ ń tọ́ dá nǹkan lórí tó sì dákú òun àti ìyàwó rẹ̀
wọ́n padà wọ́n ń dá lẹ́bi pé wọ́n èé dá lò bọ́jẹ́ díẹ̀ ó yẹ kó bọ àwọn èèyàn. alukọ́sì mi wọ́n fi bó ti ń ṣe lẹ̀ o. parí ìyá ọlọ́mọ ó wù mí kí n sọ gbólóhùn kan fún wọn náà. dákun ọmọ dáadáa ni ọ́ àwọn alálùbáríkà ni ọ́ àwọn alálùbáríkà ni wọ́n bí ọ. àmẹ́yìn ìyàwó àfà àmọ́ ní pírọ́blẹ́mù díẹ̀ lára yín. wọ́n á jẹ́rú pírọ́blẹ́mù yẹn wáyé kí ni pírọ́blẹ́mù yẹn ẹ máa ń yọ̀ ẹ máa ń ṣe ayọ̀ yọ̀. torí pé kò sí ẹni gbogbo ẹnu ni mo fi sọ kò sí ibi tí obìnrin ti lè rí kẹ́ tó tọ̀dọ̀ àwọn àfà. gbàgbé ẹ gbogbo ẹnu mo fi sọ kò sí ibi tẹ́ ti lè rí kẹ́ tí ó pé tó tọ̀dọ̀ àwọn àfà. tẹ́ ẹ bá wá ń rí kẹ́ lára wa ẹ fa àfà lọ́kọ tí yín náà àfà lọ́kọ yín náà tẹ́bẹ́ni tí ń gba àwọn èèyàn là ní tí ń ṣàánú àwọn èèyàn bọ́bá wa rí bẹ́ẹ̀ ẹnu tó kù tẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ni pé ẹ mọ yàyọ̀ pọ̀ra o ẹ mọ yàyọ̀ pọ̀ra àyọ̀pọ̀ra ní múyàwó àfa àyọ̀jú ń wò kọ́kọ́rọ́ kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ wò nítorí torí ẹ̀sùn kó ló ń wò ó. àyọ̀pọ̀ra ní múyàwó àfa máa sọ pé kí wọ́n ń ṣe nulẹ̀ wọ́n ti pẹ́ jù kí n tiẹ̀. àyọ̀pọ̀ra ló lè múyàwó àfa máa tẹ fóònù ọkọ rẹ̀ láàrin òru ọkàn para rẹ̀ lẹ́kùn bánsá. àyọ̀pọ̀ra ni ó múyàwó àfa kúò lọ́dọ̀ ọ̀dẹ̀dẹ̀ ọkọ rẹ̀ máa lọ́fíìsì kí ló fẹ́ lè ṣe lọ́fíìsì. fi wọ́n lẹ̀ gbogbo àlejò tí wọ́n bá dá lóhùn àwọn wọn mọ̀. kí ni tiẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àfáà ta ló gbé kúlà wá tiwa. àyọ̀pọ̀ra ayọ̀ ni ò ń béèrè ta ló ní kúlà yìí kúlà tí wọ́n wá fi ń ṣàánú àwọn àfáà. wọ́n wá fi ń ṣàánú wa ni obìnrin tí ó bá wá ṣera rẹ̀ yóò máa ní ìtì ń rí kúlà rẹ̀ dì í pẹ́ ta ni ń gbé wá má béèrè ẹni tí ń gbé wá o dákun. dáfà ńlá máa ṣe sùúrù lèèyàn fi jèrè àwọn àfa yẹn sùúrù wá lèèyàn fi jèrè ọmọ amẹ́yìn àfa náà tá a bá sọ fún àwọn obìnrin pé wọ́n ṣe sùúrù ẹ̀yin náà ẹ jẹ́ kí ìyàwó yọ ọmọ pa àfa ní ẹ má ṣe bí alákọ̀wé àfa tó ń pera rẹ̀ láfa ẹni ń lé ọ láti lọ́ọ́ rìsífù ń tọ́lẹ́tì ọ̀dẹ ni wọ́n náà ni ń dẹ́rù bọ̀ nínú ilé rẹ̀ ọ̀wá sáré jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ ohun tó ń fẹ́ rí gbálẹ̀kùn tọ́lẹ́tì kí ló mú ọ alákọ̀wé kí ọ àǹfààní ọ jẹ́ kí ọkàn rẹ ọ balẹ̀ yẹ́nyẹ́ ọmọ rìsífù gbogbo kọlù máa rìsífù gbogbo kọlù tó bá ti di pé wọ́n fún rẹ̀ lọ́wọ́ nọ́mbà lọ́wọ́ sáré ó di tọ́lẹ́tì ó ti dẹni àbùkù ìyàwó rẹ̀ náà wàá sí ọ wá lè gbẹ́ mo gbọ́ ń tẹ́ ń wí o mo gbọ́ ń tẹ́ ń wí o mo gbọ́ ń tẹ́ ń wí o tóun lọ jẹ̀bi àbí wọ kí ni ń bà fà lẹ́rù ọba tó ọkọ gidi ọkọ sàn án tó ṣe bó ti yẹ ká bò ó ṣe kò síbi tó ti lè rìsífù wọ́n ní ń pè yín àwọn alájà kudi ni abọ́fẹ́ bá wọn sọ̀rọ̀ tani ń pè yín alájà bọ́lá ni àbó kí wọn tani ń pè yín alájà sadé ni kó kí wọn ìyá yìí ń kí yín kó kí wọn. ọba tí wọ́n ń gbé fóònù sátó lè larí mọ́lẹ́kùn o tún yọ̀ ṣubú léwẹ̀ tó ṣera rẹ léṣe kọ̀kẹ́ nìkan o bọ́ba ti yí bọ́ ìyàwó sálọ ló lè fẹ́ lómi tó wà òkè. kìlọ̀ tí mo fẹ́ kìlọ̀ fún ọ̀nù ìyá àpá mo sì fẹ́ kìlọ̀ fún gbogbo ẹ̀yin ìyàwó tẹ̀ ń jẹ́ ìyàwó àpá kọ́dà bọ́ jẹ́ ìyàwó àpá náà sọ́bùrà ń jẹ̀mí ìlà kò fi parí ẹ̀. sọ́bùrà ń jẹ̀mí ìlà alábàánà bàmí nàdàsí wàsọ́bùrù yẹn ń fa wọn kí wá máa
إذا صبروا صبرا جميلا صبرا جميلا على ما ناب من حدث. wá sí ẹ̀yin obìnrin o gbogbo obìnrin tí ó bá jèrè ọmọ ọkọ ní ọkọ̀ọ̀kọ̀ jèrè tí wọ́n bá lọ́rọ̀ wọn ó jọ jèrè ọmọ tó o bá ti jèrè ọkọ ò lè jèrè ọmọ. wá sí tí mo fi ó yí ọ lónìí nù kọ̀ wá sí tí wọ́n fi jèrè ọkọ àtọmọ sùúrù ni. الصبر ينفع وكواما إذا صبروا. gbogbo àwọn ìyá mi tí wọ́n ṣe sùúrù ń jọ sí ọmọ wọn padà dèèyàn. gbogbo àwọn tí wọ́n bí gbogbo olúwa yìí wọ́n ṣe sùúrù fáwọn bàbá wa ni kì í ṣe gbogbo ohun tó dùn mọ́ wọn rí kí lẹ́yìn tì sí tiẹ̀ rí. àwọn bàbá jọ̀hún burú gan. nínú ilé kan náà tí wọ́n jọ ń gbé ọ̀rẹ́ wọn obìnrin ó tún wọ̀ ó bá ti jáde wọ́n tún ní ìyá yìí ọba pọnmi táfi wẹ̀. mo bá tún wá lọ tọ́tọ̀ àbí pẹ́tọ̀ ara yìí tẹ̀ wá wù tá kíla rí jẹ lọ́dọ̀ yìí bẹ̀rù. tuma sáré pàpàpàpà wa tí wọ́n jẹ ní tí wọ́n ṣe nínú léṣì yé yóò wá ṣe bí kí òye wù. sùúrù jọ náà ló bí eríire fáwọn ọmọ wọn gbẹ̀yìn obìnrin ìsìn ẹ̀ fẹ́ ṣe sùúrù mọ́. lómi lówó fẹ́ dáná kò fẹ́ hẹ́pù ọkọ rẹ̀ wọ́n ní sọ̀rọ̀ hẹ́pù ọkọ rẹ̀ tọkọ rẹ̀ tí ó bá lówó lọ́wọ́ yá ń tẹnumọ́ púpọ̀ gbogbo obìnrin tó bá yá ọkọ rẹ̀ lówó tọkọ rẹ̀ ọ̀sán títún yá tọkọ rẹ̀ ọ̀sán títún yá yóò padà gba ojúlówó owó lọ́wọ́ ọmọ rẹ̀ yóò tún wá gba èrè yóò gba interest. ẹni tẹ̀ fẹ́ yá ọkọ yín lówó tẹ̀ ń padì èrè dájọ́ ó lè jí lẹ́rọ ọkọ rẹ̀ ọmọ wọ́n á padà gbalẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n á sunkún. àní lówó tí sọ ọkọ rẹ̀ pé wọ́n kájọ 100,000 abẹ́ nídìí owó ni. wọ́n wá rò pé tó bá yá kò ní san mọ́ 100,000 tó yá tí ò san mọ́ òun ó fi gba 1 million lọ́wọ́ ọmọ rẹ̀. ó gba àwọn tí wọ́n bí àwa wọ́n bàbá wa wọ́n yáwó lọ́wọ́ àwọn ìyá wa wọn ò san àwa la padà san ìwọ náà ọmọ tó bá bí ọ̀sán jẹ́ kí n sọ fún ọ náà wo ni ó gbà san ibi tó bá adé tọmọ rẹ bá fi ra mọ́tò fún ọ ó ti san gbogbo owó tàràjì jẹ ọ ó ti san interest lérí ẹ̀. bí ọba bá dé tọmọ rẹ bá ti kọ́lé fún ọ ó ti sanwó tí bàbá rẹ jẹ ọ ó ti tún san interest lérí ẹ̀. bí ọba bá dé tọmọ rẹ bá fi ra mọ́tò fún ọ ọmọ yẹn ti sanwó tí bàbá rẹ jẹ ọ ó ti tún san interest lórí gbogbo owó tí wọ́n yá ò lè pé iye owó. sùúrù bẹ́ẹ̀ ni ẹ ṣe o ó ṣòro ṣe innahu man yattaqi wa yasbir. إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين. sùúrù ṣòro ṣe àmọ́ yóò ní ṣe kọ́sàbámọ̀ yóò jèrè náà ni ọlọ́run o. olúwa Al-Qasimi. Al-Qasimi. gbogbo ntọ́lọ̀ ń ṣe fún ọ dùn ní. gbogbo ntọ́lùwọ́ ṣe fún ọ dùn ní. ń jẹ́ dùnú. tí ń jẹ́ dùnú. ọlọ́run wọlé gbogbo àwọn wòlíì ọlọ́run ọmọ wòlíì ọlọ́run yìí. wọlé gbogbo àwọn wàlíyì ọlọ́run ọmọ wàlíyì ọlọ́run yìí. kò ní dìbànújẹ́ mọ́ ọ lọ́wọ́. kò ní dìbànújẹ́ mọ́ ọ lọ́wọ́. ẹ dákun ẹ bá ń sàmì fún un. àmín. gbogbo bá a ti lóun ná yìí. gbogbo bá a ti rán náà yìí. ọ̀ ń tọrẹ yìí. ọ̀ ń tọrẹ yìí. òun rí ni o. òun rí ni o. ọba tó ní ọmọ rí láti ìwòyí rẹ. ọba tó ní ọmọ rí láti ìwòyí rẹ. títí láéláé ọlọ́mọjọ ṣàfẹ́kù rírí. títí láéláé ọlọ́mọjọ ṣàfẹ́kù rírí. Ajabi. naam. èmi ò mọ àwọn àlìkọ́sì mi yìí. ọ̀rọ̀ wọn sú wa. àwọn àlìkọ́sì mi yìí. bóyá wọ́n dá máa rí máa ná mọ́ wọn ni. àlùkò kan náà ń bẹ àlùkò àgbẹ̀. oko lòun ro. èmi ò mọ bọ́rọ̀ wọn ti jẹ́ gbogbo bá ti rí àlìkọ́sì mi wọ́n máa rí owó wọn a sì máa ná. àlùkò ìjọba jálàbí. àlùkò takẹ́rẹ́ bíi ata náà ìjọba jálàbí. gbogbo ọdún tí bá ṣe mọ̀lúdì láyé. gbogbo ọdún tí bàbá bá ṣe mọ̀lúdì láyé. yóò ra sọ. yóò ra sọ. yóò ra bàtà. yóò ra bàtà. yóò ra fìlà. yóò ra fìlà. yóò ra go. yóò ra pẹ̀fún. yóò wá sẹ́wó wá pé ẹ̀ máa ná. ẹ máa ná. ọlọ́yọ̀ wá sọ kánbì kanjọ́ kan. níjọ́ kan àwọn bá wọn kan yà sí ṣọ́ọ̀bù. ṣọ́ọ̀bù kan pé wọ́n ń ta àwọn aṣọ ńláńlá irú. èyí sì wọ́n sì tanná sí. bàbá mi kú ni mo wá débẹ̀. èló lásán yẹn wá ní eléyìí 150. tá a jẹun lé. eléyìí 200 náà. káwọn ọmọ kéwù ń bẹ́ ń lé. àbá kéésì bíi ti báwọn náà. mo bá padà lé. ní ìdílálẹ̀ ẹjọ́ kejì àlìkọ́ bá gbé ọmọ aláṣọ òun wá tasọ tí ń tà. òun lè ṣe fàájì ń bẹ́ẹ̀. ẹgbẹ́ àwọn obìnrin àbíkọ́lọ́ wọn fèrè jì yìí. wọ́n wá dá ọ̀rọ̀ mi lẹ̀. àfàbàyà ni o. àwọn àbá ó rò yìí. pé àwọn aṣọ gbẹ̀ẹ́gbẹ̀ẹ́ táwọn máa wọ̀ ni.
ọwọ́ dé ẹ̀yọ́ wa yọ wá sọ wá padà kọ́dà kọ̀ ọ̀ràn kankan olùkọ́ wa ni sẹ́bà yá ni wọn náà ló ru aṣọ náà lè bá àbá wàláì lálẹ́. wàláhì ìtàláì ọ̀nà ọ̀ya ru erisi mẹ́ta kó erisi mẹ́ta kó sínú ọkọ̀ nso wọ́n kó wọn wá bàbá sẹ́yìn mọ́ ọmọ yìí mo ní ìmọ̀ kúnlẹ̀. kúnlẹ̀ máa fẹnu ara rẹ rojọ́ ròbó ti wí kí wọ́n gbọ́ àwọn tẹ́ ẹ wádùn àwọn ní àná ẹ wá yọ wá sọ tẹ́ ẹ ní ìpadà bọ̀ tẹ́ ẹ wá mọ́ra àwọn wá ń sọ ṣé wọ́n mọ iná wá ní kàn ìwọ náà ni wọ́n wá gbé fún wọn bàbá ẹ mú kan tó bá wù yín nu wọn. ẹ̀yà sanwó àdúrà fún bàbá. àmọ́ àkàwọ́ 170 ọwọ́ kó fún bàbá wa ṣàdúrà fún ọwọ́ náà sanwó kó tó máa lọ. ọlọ́run o. olúwa tó ṣe gbogbo yín bẹ́ẹ̀. tó ṣe gbogbo yín bẹ́ẹ̀. torí pé ń rí. ní ti torí pé ń rí. ọlọ́run má dáwọ́ rírí dúró. ọlọ́run má dáwọ́ rírí dúró fún yín. kẹ́ ẹ máa rí sí i. kẹ́ ẹ máa rí sí i. kí ìgbà yá sí kí náà máa pọ̀ sí. kí ìgbà yá sí kí kò sì máa pọ̀ sí. káwọn ọmọ wa lálùbáríkà. káwọn ọmọ wa lálùbáríkà. àtẹ̀yìn àtàwa ikú ògìgì àrùn ògìgì má fi sàdáwò fún wa. àtẹ̀yìn àtàwa ikú ògìgì àrùn ògìgì má fi sàdáwò fún wa. má fi wá ṣe ìbànújẹ́ fáwọn tó bí wa. má fi wá ṣe ìbànújẹ́ fáwọn tó bí wa. má fa àwọn tó bí wa náà ṣe ìbànújẹ́ fáwa náà. má fa àwọn tó bí wa náà ṣe ìbànújẹ́ fáwa náà. ni mo ti tọrọ fún wọn. bí wọ́n ti tọrọ fún wọn o. gbogbo iye wa yìí. gbogbo ẹ̀yin má yánmà gbogbo iye wa yìí. tàṣà dùn ó pé ojú òní tì ọ́. tá a dúró pé ojú òní ti Al-Qasim mi. torí pé wọ́n ní èdójú tì. wọ́n ní èdójú tì yàn. gbogbo wa náà Ọlọ́run mọ̀jà wọ́wọ́ tì. gbogbo wa náà Ọlọ́run mọ̀jà wọ́wọ́ tì. àwọn tó bí wa dààmú díẹ̀. àwọn tó bí wa wọ́n dààmú díẹ̀. nípa ọ̀rọ̀ owó yìí. nípa ọ̀rọ̀ owó yìí. ó wù wọ́n ló ṣe é nírọ̀rùn fáwa. ó wù wọ́n Ọlọ́run ló ṣe é nírọ̀rùn fún wa. mọ́tò jó lè má wa náà mọ́. mọ́jọ lè má wa náà mọ́ Ọlọ́run. gbogbo ń táwọn jìyà sí tí wọ́n dààmú sí. gbogbo ń táwọn jìyà sí tí wọ́n dààmú. wọ́n làwọn dààmú títí wọ́n dààmú lérí obì fífẹ́. wọ́n dààmú títí wọ́n dààmú lérí obì fífẹ́. Ọlọ́run wa sáyé dẹ̀rọ̀ lásìkò tiwa. Olúwa wa sáyé dọ̀rọ̀ lásìkò tiwa. àwa sì sí àfa débi pé àwọn obìnrin náà mọ̀ á sọ pé ẹja náà mọ́nẹ́jì lẹ́gbẹ̀ẹ́ kan. ẹ̀jẹ̀ amálẹ̀ àwọn àbá àwọn dání sẹ́ ẹ ò lè fẹ́ àbá ta ni wọ́n fẹ́ àbá ni. wọ́n wá di pé gbogbo kálukú wa káwó képe obìnrin kankan lọ́kọ mọ́ o ẹ̀yìn àfa ló kú o. jọ̀wọ́n àwọn àfa jọ̀wọ́n àṣírí obìnrin wọn wà torí pé bí wọ́n bá sàṣí wọn wọn ò ní fẹ́ wọn. àfa wo ló rójú à ń sàṣóbì nǹkan mọ́ ní. sàṣóbì Muyiba kò sílẹ̀ mọ́ Muyiba kọ́lá yìí mọ̀ kankan. Muyiba. níbo Muyiba. níbi tó pọ̀ dé. yàrá ni káwọn ajímọ́dé ọmọ wa Muyiba kì. tó ti dẹ̀bẹ̀. wọ́n náà wọ́n nọ́mbà ni olúwa o. mọ̀jà wa náà sí i lò. mọ̀jà sí i lò. mọ̀jà sáyé jẹ. mọ̀jà sáyé jẹ. mọ̀jà sígbà lò. mọ̀jà sígbà lò. mọ̀jà yáyọ̀pọ̀ra. mọ̀jà yáyọ̀pọ̀ra. gbogbo ẹni tí wọ́n ń bẹ ń bí látàárọ̀. gbogbo ẹni tí ń bẹ ń bí látàárọ̀. lọ́kùnrin lóbìnrin lọ́mẹ́kẹ́ lágbàlagbà. Ọlọ́run ó sọ àwọn ọmọ wa di dùnnú fún wa. Olúwa sọ àwọn ọmọ wa di dùnnú fún wa. ẹni níparí. kádìdé ká ṣe síkìrì. kádìdé ká ṣe síkìrì ìṣẹ́jú méjì. péré. kábi jẹun gbogbo àdúrà tá a ṣe yìí ló ń tẹ̀. gbogbo àdúrà tá a ṣe yìí kábi jẹ́ ló ń tẹ̀. Ọlọ́run gbà fún wa. Ọlọ́run gbà fún wa. gbogbo wa ni kádìdé ẹni tágbà bá ti dẹ́ṣẹ̀ rẹ̀. ẹni tágbà bá ti dẹ́ṣẹ̀ rẹ̀ nìkan la yọ̀ǹda. ọmọ wí pé la ilaha illallah la ilaha illallah La ilaha illallah. La ilaha illallah. Madadtu yadi ilayka likay tamudda yadayka nahwa yadayk. La ilaha illallah. La ilaha illallah. tunkizani wa tusilani ila ma fi rashad. La ilaha illallah. La ilaha illallah. فكيف رؤيت تتركني والنار شوكي في كبدي. La ilaha illallah. La ilaha illallah. يصن بنا الحسود لنا ظنونا طبقت بلدي. La ilaha illallah. La ilaha illallah. يصنك لست تنصرني فتبكيني على أودي. La ilaha illallah. La ilaha illallah. فلم يعلم بأنك بي
وفي نصير أبدا لا إله إلا الله لا إله إلا الله فإنك كلت تنظر من ينادي باسمك قمر لا إله إلا الله لا إله إلا الله فأيا له لنا يا صاحب المدد لا إله إلا الله لا إله إلا الله فأيا له لمن يدعوك في كبر لا إله إلا الله لا إله إلا الله مددت يدي أنا وجميع من يهواك من ولد لا إله إلا الله لا إله إلا الله أنا كل ألوم يا سددي ألوم يا وددي لا إله إلا الله لا إله إلا الله تجلى وجه محبوبي وهذا كل مطلوب لا إله إلا الله لا إله إلا الله بيان العدا غوبي بعيد عنك مشروبي لا إله إلا الله لا إله إلا الله يا يوسف الآن فقرتي عين يعقوب لا إله إلا الله لا إله إلا الله وصلى ربنا الآدي على ما شرف الوادي لا إله إلا الله 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 الله لا إله إلا 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 الله. onígbò ṣe pé àlùkọ́sì mi náà. gbà tó jẹ́ sí pé àlùkọ́sì mi náà. ara àdìrà wa náà ni. ara nu ilé lòun náà o. bọ́bá rí bẹ́ẹ̀. bàbá rí bẹ́ẹ̀. Allahumma salli على سيد سيدنا محمد السابق للخلق نوره ورحمة للعالمين نوره عدد من مضى من خلقه ومن بقي ومن سعيد منهم ومن شكي صلاة تستغرق العد
صلاة لا غاية لها ولا منتهى ولا انقضاء صلاة دائمة بدوامك وعلى آله وصحبه وسلم تسليما مثل ذلك. ó ní Ajimudasir. bàbá Mẹ́kúdí ẹ máa bọ̀ tó lọ. ẹ dákun ẹ wá nítorí Ọlọ́run. olórí ẹ máa bọ̀ wá. ẹ̀yin náà ẹ wá. alikọ́dà. ẹ tètè bá ń pe alikọ́. ó ní ìyàwó àgbà nínú ilé ìyàwó ọ̀gánijà. wọ́n ń bẹ ń jòkó. wọ́n gbọ́dọ̀ wà ń jòkó bó ti wọ́ mọ́. wọ́n gbọ́dọ̀ wà ní jòkó bó ṣe lè kọ́ mọ́. ká má kóna wọn. ká lè tún fi gba àlékún àlùbáríkà sí. alikọ́ máa mówó kóna ìyàwó asúnmọ́nàláwù bọ̀. owó kóna ìyàwó asúnmọ́nàláwù alikọ́ máa mú bọ̀. Ajimuda. bàbá Mẹ́kúdí. owó kóna ìyàwó asúnmọ́nàláwù. eléri. owó kóna ìyàwó asúnmọ́nàláwù. alikọ́ ní 5,000 naira. alikọ́ ní 5,000 naira. gbàgbọ́. ok màmá nù wọn náà. wọ́n ní ìyá ni wọ́n màmá ni wọ́n bẹ́ẹ̀ ni. Allahu Akbar. Ọlọ́run ó sì san wọ́n lẹ́san rẹ̀. olórí ní 2,000. 2,000. Ajimuda náà ni wọ́n mú 5,000. wọ́n mú 5,000 bọ̀. gbogbo owó tí wọn náà bá ríra rẹ pé tí bàbá wa asúnmọ́nàláwù bá wà ń jòkó yóò kó náà wọn. gbogbo owó tí wọn náà bá ríra rẹ yín pé bí bàbá asúnmọ́nàláwù bá ń bẹ́ ń jòkó kó náà wọn. Mọ́líkù Suleiman. ìnáwó àwọn náà ti débẹ̀ pẹ̀lú 2,000 naira. onílàtọ̀dọ̀ tèmi náà. látọ̀dọ̀ bàbá wa Sọ́ọ̀bìl Bayani. 2,000 naira. má sọ pé kéré kò tó nǹkan. owó àlùbáríkà àwọn àgbàlagbà ni. ntọ́ba kámá wọn náà lọ́wọ́. mú wa. ọlọ́wọ́n fa àlùbáríkà sí. àmín. sẹ́wù náà. àwọn náà ní tàwọn náà. wọ́n ní tàwọn náà rè. gbogbo wọn tó bá tó kù nǹkan lápò rẹ bẹ́ẹ̀. gbogbo wọn tó bá sẹ́kù nǹkan lápò rẹ náà. ìmújẹ síwájú Ọlọ́run. àfàwà agoro bákan náà. Malayidi abọ́nkọ́rọ̀. Malayidi Al-Qarawi. Bàbá Khalifa. ní Ajílété. 1,000. ọkọ̀ ìyàwó náà mú wa. onílábẹ́ gbogbo ẹ̀. oníkìjàmọ́ dákun làkájá kò lè ilá fi. àwọn bàbá wa àgbàláyè tá a wà yìí. nínú ọgbà wọn láwà yìí. báàsì nínú ọgbà wọn bàbá rẹ ni wọ́n fún wa. a rí i pé mo ti kọ́kọ́ wọ bí. bí bàbá ti kọ́kọ́ dé àyín. ọ̀dọ̀ wọn ni mo ti kọ́kọ́ lọ. ọ̀dọ̀ wọn ni àwọn àlùfáà kọ́kọ́ lọ. torí pé bàbá dáadáa ni wọ́n. a bá wọn wọ́n ń sàlùwàlá lọ́wọ́ ni. gbogbo ntọ́lọ̀ ń ṣe fún wọn Ọlọ́run má jẹ́ bànújẹ́ wọ̀. a tún rí ẹ̀mí gúngún wọn àtàláfíà ara wọn lòpẹ́. lákàjá kunlé ìlàpì. أنفسكم عزيز علي ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم آمين. لإلافي بسم الله الرحمن الرحيم لإلاف قريش لإلاف لا تستوى والسيف وليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف آمين. رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم.